ẹ̀yin tiwa ẹ mà kú òwúrọ̀ a tún ti gbé dé fún yín a tún ti gbé dé wá sójú ìwòran yín lóní fẹlifẹli gẹ́gẹ́ bá ṣe máa ń gbé dé o lórí ọ̀rọ̀ Àṣàkẹ́ àti bàbá ẹ̀ náà ni gbogbo wa náà la mọ Ololade Asake olórin takasúfè lórí ọ̀rọ̀ bàbá Àṣàkẹ́ àti Àṣàkẹ́ tó ń jà ròyìnròyìn lórí ẹ̀rọ ayélujára òun náà ni o ọba Solomoni òun náà ló ti fọ̀rọ̀ léde ó ti ṣe àwọn ìkìlọ̀ fún Àṣàkẹ́ fúnra ẹ̀ ẹ ti mọ̀ pé bó wá ṣe ń tẹ̀ wá lọ́wọ́ náà la ṣe máa fi tó yín létí tó bá jẹ́ àkọ́kọ́ tí yín rèé tẹ́ máa bá wa pàdé lórí ìkànnì yìí ẹ bá wa buwọ́ lu subscribe button kẹ́ẹ̀dẹ̀ bá wa share báyìí máa ń fi fídíò sórí kíni ẹ bá wa share lógúnlógún ẹ bá wa share lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ kí n gbé yín débẹ̀ ká lọ gbọ́ nǹkan tí ọba Solomoni àgbáyé nǹkan tó sọ ọ̀rọ̀ tó fi ránṣẹ́ sí Ololade Asake fúnra rẹ̀ let's go there. Asake ya yo ta ló ń tàn ẹ́ Mr. Man ṣé program tí mo gbọ́ yìí ṣé lóòótọ́ ni àbírọ́ is that true ṣé lóòótọ́ ni ẹ̀yin ọmọ Nàìjíríà ayé yín ti rùn wọ́n wo ọ̀pọ̀lọpọ̀ kọ́mẹ̀ntì táwọn èèyàn kọ́mẹ̀ntì that is how we dey talk to all those baba to take care of their son to take care of their tata Asake this is Ọba Solomon ọba àgbáyé worldwide I love you so much farabalẹ̀ kó gbọ́ mi hear me very well carefully I give you 3 days to go back to that your father and go and take care of him whether you like it or not because àwọn tó ń comment òfò yẹn wọ́n ń tàn ẹ́ ni o wọ́n fẹ́ bá yí ẹ̀jẹ̀ ni o ha bí àtọ̀ bàbá ẹ ò bá dá ò ní sóríire ta ló sọ fún ẹ pé bàbá ẹ ò sórí fún ẹ tó bá wọn kí bàbá ẹ pa ẹ lọ́mọ you need to take care of your father man who tell you that gbogbo àwọn olóburúkú tó ń comment òfò orí burúkú yẹn ìdí kẹta sọ fún ọ nìyẹn kó máa tọ́jú ọmọ ní kékeré kó máa ṣe gbá kó máa ṣàwó now àwọn tẹ máa ń ṣoore fún níta yẹn Asake àwọn tó máa ń ṣoore fún níta yẹn oore wo náà ṣe fún ẹ padà kó lọ bẹ̀ bàbá ẹ kó dọ̀bálẹ̀ tó bá yẹ pé bàbá ẹ ní lóòótọ́ o àwọn kan tàn ẹ́ ni o tó bá yẹ pé bàbá ẹ ní lóòótọ́ lọ dọ̀bálẹ̀ kó sọ pé kó tọrọ ìdájì ẹ̀ṣẹ̀ má jẹ́ kí Nàìjíríà dáwọ́ fún bàbá ẹ o ègún ayérayé ló ṣeṣe kó má mọ̀ ọba àgbáyé ló sọ̀rọ̀ Mr. Man go back to your father I'm gonna take care of your father no matter what your father do I don't want to know it mi ò fẹ́ gbọ́ ọkọ tí bàbá ẹ ṣe mi ò fẹ́ mọ̀ àwọn ọmọdé wọn máa ti para wọn kẹ ta ló ń kọ́ yín ta ló ń bá yín who dey give you advice má ṣe má try ẹ mi ò fẹ́ mọ̀ ọkọ tí bàbá ẹ ṣe lọ tọ́jú bàbá ẹni ni bàbá ẹni tí àtọ̀ bàbá ẹ ò bá dá ọ ní sóríire náà ó ṣeéṣe kó jẹ́ kí bàbá ẹ má tọ́jú ẹni kékeré tí bàbá ẹ bá tọ́jú ọ ṣeéṣe kó má débi tó dé yìí náà àtòrí ìkànsì kan lọ́lọ́run Mr. Man go and take care of your father whether you like it or not that is my advice for you tó bá tẹ̀lé wà rántí mi lọ́la tó bá tún tẹ̀lé wà tó rántí mi lọ́la tó bá jẹ́ kí Nàìjíríà dáwọ́ fún bàbá ó léwu fún gbèsè ayé púpọ̀ olùpẹ̀pẹ̀ àjà kíá má yẹ púpẹ́ go and take care of your father that is the key whether you like it or not I'm not begging you go and do that whether you like it or not ayé ò ní bá ògùn ẹ̀jẹ̀ lójijì.